ṣe àtọ́n tó yẹ ká máa ṣe nínú ẹ̀sìn ìsìláàmù nínú ètò ìsìláàmù ọ̀nà ọ̀la láti bá a pàdé ìsìláàmù ọ̀nà ọ̀la abala ẹ̀bùn lórí ìrànràn náà wà fún àwọn olùgbọ́ wa lójoojúmọ́ nínú ètò ìsìláàmù ọ̀nà ọ̀la yìí náà ni ó látọwọ́ ustaasi wa Tajudeen Owódùn ní bẹ̀rẹ̀ láti agogo 6 àárọ̀ títí wa aago 7 àárọ̀ wákàtí kan gbáko ni ó ìsìláàmù ọ̀nà ọ̀la láti ṣe onígbàwọ́ ètò àbí ṣèpolówó ọjà ẹ lè pè sórí àwọn nọ́mbà wọ̀nyí 080 31 54 33 33 àbí 081 14 87 56 56 Islam ọ̀nà ọ̀la. Gbogbo wa a ò ní pàdánù àlùjánnà o. ونعوذ من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له نصلي ونسلم على من لا نبي بعده سيدنا ومولانا محمد بن عبد الله صلى الله عليه وسلم وعليه وصحابه وسلم تسليما السلام عليكم ورحمة الله تعالى وبركاته ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run àláfíà àti orí ajẹjẹ tán kó máa bá gbogbo etí tó ń gbọ́ wà tójú tó ń wà nulé eléyìí la tún fi ń kí káàbọ̀ padà sórí ètò lónìí ọba tó adúpẹ́ fọba tó mú wa lọ lánàá tó fi padà ní àárọ̀ yìí pẹ̀lú ògo ọlọ́run àwa láàmà wa lójoojúmọ́ ẹ̀yin náà láti máa bá nínú àláfíà ọba tó ṣe Ramadan ní rọrùn fún wa abẹ̀rẹ̀ ní èjì ẹ̀ta lójoojúmọ́ là ń sọ fún wa Ramadan tílẹ̀ tó ní bá tún ṣú Ramadan tuntun di 17 adúpẹ́ fọlọ́run tó ṣe bẹ́ẹ̀ ní rọrùn èyí tó kú kọ́lọ́ dákun ní rọrùn fún wa kó sì gbà fún wa lẹ́sìn la hawla wala quwwata illa billahi al-aliyyil azim gẹ́gẹ́ àìsọ fún wa lánàá àkọ́tún mi láti mú wá lẹ́ni ọ̀rọ̀ tó kan gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn aráàlú àtijọba àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin ọ̀rọ̀ tó kan gbogbo aráàlú la mú wá lẹ́ni àwọn ògbónógbòǹgbò tó dátọ́ lẹ́nu ògbìn tó mọ̀ nípa nǹkan tá a fẹ́ sọ torí pé tá a fẹ́ gbéyẹ̀wò lónìí ní ọ̀rọ̀ agriculture ìyẹn ní ètò ọ̀gbìn àǹfààní wo ló lè mú wá fún wa bó ti yẹ pé a tún yà sí ẹ̀ka kan nínú ètò ọ̀gbìn particular ṣùgbọ́n nítorí pé ètò ọ̀gbìn ti jẹ́ nǹkan tó jẹ́ nǹkan àmúṣọrọ̀ ní gbogbo orílẹ̀-èdè àgbáyé àti lórílẹ̀-èdè wa náà pàápàá lánàá so a ti wá gbé àwọn àlejò wa wá láti wá yànnàná fún wa kí láǹfààní tá a máa rí nínú ẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí àṣà àti ìṣe wa kó tó di pa lọ sọ́dọ̀ àwọn àlejò wa ẹ jẹ́ ká lọ sí iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ tó ṣonígbọ̀wọ́ ètò iléeṣẹ́ FAF Global Service Nigeria Limited tá a bá padà dé kétò wa tẹ̀síwájú. feed meal ọjọ́ kan òjò tí borí ẹgbàá ọ̀dá níbi tí wọ́n ti ń pèsè oúnjẹ fún ọ̀sìn bíi adìẹ tòlótòló ẹja màálù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú èròjà bíi ginseng soya meal fish meal cotton seed cake àgbàdo oyster shell àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a tò papọ̀ pẹ̀lú ẹ̀rọ kọ̀mpútà láyìíká tó jíire níbi tí iná kì í ti ṣẹ́jú kódà a tún ń ṣàyẹ̀wò sí àìsàn ohun ọ̀sìn gbogbo lọ́fẹ̀ẹ́ gbogbo òògùn wọn pátá ló sì wà lọ́dọ̀ wa lákòótán ẹ̀yìn adìẹ kàndùkàndù tó wà fún títà lọ́pọ̀ yanturu lẹ́dínwó. FA Feed Me Global Service Nigeria Limited. Farm Ogbogbo Ijai Road behind St. Luke's Anglican Church, Ijebu Ode, Ogun State. Corporate Headquarters, number 1, Alhaji Jogo Street off Awokoya, Ijebu Ode. Telephone 080-3359-5545. Àǹfẹ́ alágbàtà káàkiri olóde Nàìjíríà. FA Feeds àṣejèrè fẹ̀yìn àgbẹ̀ ló jẹ wá lógún. ẹ̀ka àwọn àti iléeṣẹ́ alábàárìkà iléeṣẹ́ FAF Global Service Nigeria Limited jẹ́ kí n kọ́ sọ kí Alhaji Dr. Kẹ́hìndé Jájì ẹnìkejì ní kí wọ́n fi ara lé ó torí pa àwọn sọ́dọ̀ àwọn àlejò wọn Dr. Jájì. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Kí àwọn olùgbọ́ wa nílé àdèkí gbogbo mùsùlùmí lápapọ̀ pé àkóṣe ládàá
ọlọ́run nínú wà ní wádà àdàrà ń bẹ ọlọ́run kí ọlọ́run kó fi ọjọ́ àmì tó lè wà lórí nàìjíríà jíjẹ mímu ọlọ́run má jẹ́ ìmọ̀ àtẹ́nì kankan wọn ọlọ́run kó wá ṣe àmì fún wa ó jẹ́ bí orílẹ̀-èdè wa torí ọ̀ ó bẹ̀ sùn. àwọn ń dúpẹ́ lọ́wọ́ ilé-iṣẹ́ tí náà tó fi gbà láàyè náà ọlọ́run jẹ́ kí wọ́n lọ sókè. àwọn tó dẹ̀ jẹ́ gẹ̀ẹ́sì wọn àti àgbà ọlọ́run kó jẹ́ wọn lépa àlàáfíà ọlọ́run kó wá gbà bẹ́ẹ̀ ربنا عزت عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. kókó tí a fẹ́ gbéyàwó lé ní tàpọ̀ ní agricultural development ìyẹn ni pé ìdàgbàsókè ètò ọ̀gbìn. àwọn sọ pé the benefit of cashew farming, kí láǹfààní tó wà nínú ọ̀gbìn cashew gan. àwọn tí wọ́n lè tọ́mọ tìfútẹ̀dọ̀ nípa ọ̀rọ̀ iṣẹ́ ọ̀gbìn pàápàá jùlọ nípa kókó tí a fẹ́ gbéyàwó òun náà la gbé wá. a lọ sáà láti ìlú Ìjẹ̀bú Òde lọ sí ìlú Ìbàdàn tí gbogbo wa mọ̀ yẹn pé pé ìlú Ìbàdàn ní political headquarters gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀. ìlú Ìbàdàn ti sì lórúkọ pàápàá nínú iṣẹ́ ọ̀gbìn. a lọ sí Cocoa Research nìbàdàn láti lọ gbé àwọn bàbá wa olùkọ́ wa ọ̀gá àgbà ní Cocoa Research Institute of Nigeria, Dr. Akinpelu. You are most welcome. Thank you very much, sir. Thank you. Yes, sir. láì ní dènà pẹ̀lú lánàá sà nígbà táwa kéré àwọn sọ pé ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá kò ì pé o kò ì pé o iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ á máa jalè. àwọn bàbá wa Awólọ́wọ̀ lánàá àti gbogbo àwọn tó ń ṣe ọ̀ṣèjọba ní west ní east àwọn bàbá Dr. Nanda Azikiwe, ní north bàbá wa Tafawa Balewa and Sadauna Amadu Bello. iṣẹ́ ọ̀gbìn náà mójútó nígbà tá àti ìrẹ́pọ̀. iṣẹ́ ọ̀gbìn yìí sì la orílẹ̀-èdè Nàìjíríà lọ́dọ̀ títí wa ó tẹ̀lé pé kòkó ni wọ́n fi mọ̀ wá, ṣùgbọ́n àwọn nǹkan ọ̀gbìn náà tó pọ̀ lọ rẹpẹtẹ tó wà lábẹ́ kòkó tá a fi ń ṣọrọ̀. ní east bó tẹ̀lé pé epo ló gbajúmọ̀ tó fi mọ̀ wọn, ṣùgbọ́n bẹ́ẹ̀ ni ṣàkóòrèédú àti àwọn nǹkan míì tó pọ̀. ní north òwú àti ẹ̀pà ló gbajúmọ̀ jù, ṣùgbọ́n bẹ́ẹ̀ ni jíjẹ mímu àwọn nǹkan tá à ń jẹ iṣu, ata, àlùbọ́sà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n ṣàdédé la rí pé Ọlọ́run bá kẹ́ wa pẹ̀lú epo. àwa rò pé ìkẹ́ tọ́lọ́run kẹ́ wa yìí ó yẹ ká gbàgbé ìkẹ́ tá a ti ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ lábá pátì lábá ń dojúkọ ọ̀rọ̀ epo nígbà tó sọ pé oil boom. tábà ní pé ká kọ́ wò sà iṣẹ́ ọ̀gbìn generally kí láǹfààní tó wà nínú rẹ̀, kí sì ni ibi tí orílẹ̀-èdè Nàìjíríà dé, kí lẹ fẹ́ sọ nípa ẹ̀. ẹ ṣe gan-an atọ́kùn, mo dẹ̀ fẹ́ fi àsìkò náà dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ NTA àti àjọ tó gbé program tó gbé kalẹ̀, and mo tún fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọ̀gá wa ní Cocoa Research Institute of Nigeria ìdí ayùn rẹ̀ Ìbàdàn, Dr. E.O. Adébọ́lá Patrick Adébọ́lá àti àwọn àjọ àwọn management team, because tí ò bá sí pé wọ́n fún wa láàyè kò ní ṣeé ṣe fún wa láti sọ pé ká wá síbí yìí. ìgbà tí wọ́n ti gba ìwé látọ̀dọ̀ yín òun ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lórí ẹ̀ kó tó di pé wọ́n ní òkè kí èmi kí n lọ ṣojú wọn. mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ and mo dẹ̀ fẹ́ sọ wípé ìbéèrè tẹ́ béèrè yẹn kì í ṣe ìbéèrè tá a lè ta nù, torí láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ òun ni iṣẹ́ ọ̀gbìn tá à ń sọ pé agriculture ló ti jẹ́ iṣẹ́ wa. iṣẹ́ àwọn àgbàlagbà ń sọ pé kí kíní kan tó dáyé kíní kan ní lẹ́dìẹ́ ti ń jẹ, so kí bẹ́ẹ̀ ṣe sọ kí epo tó dáyé kó tó dé pa dé arí epo nǹkan kan náà lásán là ń lò, òun la dẹ̀ fi ń ṣe ọrọ̀ tó jẹ́ kí wọ́n mọ Nàìjíríà gan. bẹ́ẹ̀ dẹ̀ ṣe tún sọ Cocoa House tó wà ní Ìbàdàn ní Dùgbẹ̀ Ìbàdàn, ìtàn tí a gbọ́ òun ni pé owó tí wọ́n rí èrè kòkó òun ni wọ́n fi kọ́ kòkó. tẹ́ bá dẹ̀ wo ṣéèpù ẹ̀ ẹ rí i pé bí kòkó ló ṣe rí. so láti lè fi sọ pé iṣẹ́ ọ̀gbìn iṣẹ́ tó ní èrè lórí ni, àmọ́ àwa Nàìjíríà dàbí
àríyàwó kọ̀yálé nígbà tá a ti rí ọ̀nà tó rọrùn pé àníláàgùn owó epo rèé kó kálukú kó ti orí bọ̀ and if I may still tí n bá tún fẹ́ sọ ó ní pé àwọn ìjọba tẹ̀lé ká ní bí àwọn tẹ́ ti dárúkọ yẹn Awólọ́wọ̀ àwọn bàbá wa Awólọ́wọ̀ àwọn Nnamdi Azikiwe Michael Ọ̀para Sardauna ká ní bí gbogbo wọn ṣe fi ìtẹ̀lẹ̀ yẹn foundation yẹn bí wọ́n ṣe fi lélẹ̀ làwọn tó ń bọ̀ náà mọ́ lé lórí bóyá àbá tí wà níbi tá a wà yìí àmọ́ ìgbà tó jẹ́ pé táwọn kan bá ti dé ṣé máa continue program kẹ́nìkan tí ń bá bọ̀ tẹ́lẹ̀ ṣé máa ṣe kinní kan ìyẹn ni ó mú àkùdé ní western region bàbá wa Awólọ́wọ̀ wọ́n ṣe àwọn farm settlements káàkiri tó jẹ́ pé tá a bá dé Ìbàdàn ìkan wà l'Àkúfò tá a bá dé ọ̀nà Èrúwà ìkan náà wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ṣe ní Ọ̀ṣun state náà l'Óṣogbo nǹkan bẹ́ẹ̀ mo dẹ̀ mọ̀ pé ní Ògùn state wọ́n bí náà ó wà bẹ́ẹ̀ l'Ógùn state tó jẹ́ pé àìdíà àwọn ni pé gbogbo nǹkan tí a máa rí a máa jáde wá láti àwọn ọ̀dọ̀ yẹn ṣẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé nǹkan tá à ń sọ iṣẹ́ agriculture ó pín sí méjì ti àwọn ẹlẹ́ran livestock ó wà tàwọn ọlọ́gbìn ó wà irú tiwa nísìn ọ̀gbìn ní oní tiwa ilé-iṣẹ́ wa Cocoa Research Institute of Nigeria láti 1964 ló ti wà láti 1964 ó ní wọ́n ti dá sílẹ̀ bẹ́ẹ̀ a dẹ̀ ní national mandate àwa la ní ẹ̀tọ́ láti ṣe research lórí kòkó lórí cashew lórí coffee lórí tea àti kola nut tá à ń pè ní obì so ká wá lè mú kinní yẹn kó lọ káàkiri Nàìjíríà òun la tún ṣe wá ní àwọn iléeṣẹ́ tá à ń pè ní substation káàkiri a nìkan ní Cross River State à ń pè bẹ̀rẹ̀ ní Ajásàn a nìkan ní Kogi State Ọ̀chàjà a nìkan ní Umuahia Ìbẹ̀kù a nìkan ní Taraba ní Mambila ní Taraba State a dẹ̀ tún nìkan ní ewo ni mi tí ìdárúkọ yẹn orí o ti dárúkọ Abia State o ti dárúkọ Taraba Mambila o ti dárúkọ Cross River mo ti dárúkọ Kogi bẹ́ẹ̀ bá máa rántí márùn-ún Uhomora Edo State ṣe rí i pé tá a bá wo spread yẹ ó lọ káàkiri so that tí issue bá wà ní ibi region kan àwọn tó wà ń bẹ̀ wọ́n lè sá lọ síbẹ̀ nǹkan tá a rí nìyí bóun lẹ́ fi ràn wá lọ́wọ́ so kí nìkan tó yẹ ká ṣe àwọn tó dẹ̀ fi sí orí substation káàkiri àwọn tó dánítọ́ ni tó jẹ́ pé kò sí irú ìṣòro tẹ́ ẹ lè gbé wá tí wọ́n níyanjú èyí tó bá fẹ́ dàbí pé wọ́n níyanjú wọ́n á tún ránṣẹ́ sí headquarter so iṣẹ́ àgbẹ̀ ó jẹ́ nǹkan tí ó lówó lórí tá a bá lè ṣe sẹ́mi pé wọ́n ní títa ríro là á kọlà tó bá sì ti jìnnà tán yóò dòde ni so iṣẹ́ ọ̀gbìn kaṣú òun la fẹ́ sọ lónìí mi mọ̀ bóyá kí n sọ nípa kaṣú fún wa ṣẹ́rí kaṣú jẹ́ igi ọ̀nà mẹ́ta ni màá fẹ́ sọ sí a ní nǹkan tá à ń pè ní agronomic benefits a ní nǹkan tá a tún lè categorize sí economic benefits a tún ní nǹkan tá a tún lè categorize sí health benefits ṣẹlẹ̀ pé nǹkan téèyàn bá jẹ òun ni ó sọ béèyàn ṣe rí tá a bá ń sọ̀rọ̀ nípa agronomic benefits ní tá à ń sọ níbẹ̀ ni pé igi kaṣú jẹ́ igi téèyàn bá gbìn kò ní sí erosion ilẹ̀ tó bá jẹ́ pé erosion ń dà láàmú téèyàn bá ti rí kaṣú tó lọ gbìn síbẹ̀ ó ní àpẹẹrẹ kan ni màá sọ fún wa tá a bá ń bọ̀ láti Enugu lọ sí Umuahia
tá a bá wo apá ó dìpẹ́ lórí ibi téèyàn bá ti ń bọ̀ èèyàn á rí i pé àwọn ilẹ̀ kan wà ní area abẹ̀yẹn tí ó jẹ́ pé cashew ni wọ́n fi reclaim ẹ̀ tẹ́ bá dẹ̀ tún lọ sọ́nà ọ̀dọ̀ wa ní òkè Ògùn ní Èrúwà àwọn ilẹ̀ kan náà wà bẹ́ẹ̀ tó jẹ́ pé cashew ni wọ́n fi reclaim ẹ̀ agronomic benefits òun nìyẹn kò ní jẹ́ kí ilẹ̀ kó tètè wash kó tètè àdìmú tójò bá ń rọ̀ torí tí cashew bá ti lè pẹ̀ka rẹ̀ báyìí gbogbo fọ́ọ̀sì òjò yóò mọ reduce erosion tí ó ba ilẹ̀ jẹ́ ṣẹ́dẹ̀mẹ̀ pé owó tí àgbẹ̀ ò ná láti reclaim lẹ̀ owó ribiribi ni so ìta fi ń sọ fún àwọn èèyàn wípé tẹ́ ẹ bá fẹ́ ilẹ̀ yín tẹ́ ẹ fẹ́ jẹ́ kí wọ́n gbà lọ́wọ́ yín tẹ́ ẹ fẹ́ jẹ́ kí kójò bàjẹ́ ẹ gbìn cashew síbẹ̀ tẹ́ ẹ bá dẹ̀ gbìn cashew síbẹ̀ èrè tẹ́ ẹ máa rí níbẹ̀ kò kéré because tí ewé yẹn gbogbo ewé tó bá tún bọ́lẹ̀ lórí ẹ̀ òun náà tó mọ hard mọ́ nutrients àbí ajílẹ̀ yóò lè jẹ́ kílẹ̀ yẹn ó bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa ilẹ̀ tó bá jẹ́ pé a máa ń pe àwọn nǹkan níbi marginal soil tí ó jẹ́ pé kíní wọn kò nutrient status wọn ó low but tá a bá fi lè gbin cashew sí ìgbà tí ó bá ṣe with time tí kí cashew dẹ̀ tó dàgbà níbi tá a fi ń sọ pé ó tún ní benefit ẹ̀ torí à ń sọ̀rọ̀ nípa àǹfààní tó ní. ṣé ìdìgbà tá a bá gbin cashew 9 by 9 meters ni lórí 1 hectare a rí bí 123 stands 10,000 square meters on the 1 hectare so tá a bá gbìn ní 9 by 9 a rí bí 123 stands kí ló dé tá a fi ń gbìn bẹ́ẹ̀ o ní pé ìgbà tí cashew bá fi dàgbà yóò fi ọwọ́ wọn máa ń kanra wọn so kọ́wọ́ wọn tó ń kanra wọn yẹn tọ́wọ́ wọn bá dẹ̀ ti ń kanra ó máa ń reduce yield so but ẹni tó bá gbìn tiẹ̀ tó súnmọ́ jù ọwọ́ wọn tètè kanra torí àwọn kan sọ pé lọ́dọ̀ wa ti ṣe experiment lórí 6 meters by 6 meters ó jẹ́ pé ìyá fún yẹn ní bí 200 and something plants per hectare so àsìkò tá a bá gbìn cashew yẹn àǹfààní tá a tún lè rí níbẹ̀ ni pé èèyàn wa kí wọ́n ní àyàn gba jádùn ṣùgbọ́n kó tó gbẹ kí lèyìn ó jẹ àgbẹ̀ ò tó wá fi bóyá iṣu ànàmọ́ ibi space tó wà yẹn sáàárín ẹ̀ kò sì ní dí cashew lọ́wọ́ ṣẹ́gẹ́tì owó tí ó bá máa fi san ilẹ̀ oko lásán tó bá ti gbin nǹkan síbẹ̀ ṣẹ́bẹ̀ pé ìyẹn ti jẹ́ nǹkan tí ó tó máa jẹ ní orí rẹ̀ so another one tí a tún lè sọ ó ní economic benefit cashew Nàìjíríà jẹ́ ìlú tó jẹ́ pé ó ní fourth producer or fourth ní Africa tá a bá ti mú Côte d'Ivoire Ivory Coast tá a mú some 1, 2, 3 countries Nàìjíríà òun a dẹ̀ máa ń produce about 200 to 240 metric tons ní lọ́dọọdún pẹ̀lú àwọn data tá a ti ní so n tí ó dẹ̀ jẹ́ àǹfààní jù tó jẹ́ bí economic benefit níbi cashew ó ní kóró rẹ̀ nuts torí pé àwọn kíní ọsàn orí ẹ̀ tá à ń pè ní apple tó bá ti jábọ́ sílẹ̀ àwọn iléeṣẹ́ tí ó process into cashew drink cashew base cashew meat gbogbo orú yẹn la ti ṣe ní ọ̀dọ̀ wa àwọn iléeṣẹ́ tí ó ṣe yẹn wọ́n ti pọ̀ so n tá à ń rí níbẹ̀ jù táwọn èèyàn fi focus lórí cashew ní kóró rẹ̀ a dẹ̀ máa export kóró rẹ̀ India ni the largest exporter of cashew in the world. àmọ́ Nàìjíríà náà ń gbìyànjú àmọ́ tí Nàìjíríà ò bá tí à ń pe kíní kan ní value chain tá a bá tí fi káhádì value mọ́ cashew wa kó kàn jẹ́ pé tí n bá ti ń lọ lọ́jà ibì kan tí mo kàn rí cashew kernel tán
ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí ó yẹ ká rí ń bẹ̀ àti ìrì tó nítorí kì í ṣe pé kákan jẹ́ lásán wọ́n lè rí à ń pè kí nìkan ní cashew CSNL cashew nut liquid cook shell nut liquid ìyẹn wọ́n lò fún wax wọ́n lò fún coating wọ́n dẹ̀ lò fún varnishing so ara àwọn economic value ẹ̀ ní but àti ìmú potential tó wà lórí cashew pàápàá jùlọ pẹ̀lú nǹkan tẹ́ ẹ sọ nígbà tẹ́ ẹ bẹ̀rẹ̀ atọ́kùn wípé nígbà tá a ti rékù so ní ìwọ̀n tó yá. pẹ̀lú ní tẹ́ ẹ ti sọ fún wa ìsà èmi fẹ́ rò pé bóyá àwọn tá a jẹ́ aráàlú náà òye wọn ò débẹ̀ nípa bóyá ká polongo káwọn èèyàn lè rí àǹfààní tó wà níbi tí ọ̀pọ̀lọpọ̀ aráàlú fọkàn sí ni pé bàbá sọ pé iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ bóyá kódà láìpẹ́ ni ọ̀rọ̀ ráìsì ṣẹ̀ṣẹ̀ jẹyọ jáde bí ká gbin gàrí ká gbin iṣu àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tàbá tún sọ nípa nǹkan tó tún lówó lórí kò ní ọ̀pọ̀lọpọ̀ fọkàn sí jù nígbà tó dẹ̀ ti pé bàbá Awólọ́wọ̀ àti gbogbo àwọn tó ń jọ ṣèjọba ti kásẹ̀ kúrò lẹ̀ táwọn ìjọba gẹ́gẹ́ sọ pé tó tẹ̀lé wọn tí wọ́n fọkàn sí ọ̀pọ̀lọpọ̀ wa ti drop lórí ọ̀rọ̀ kòkó pé kò sẹ́ni tó fẹ́ ṣalámójútó ẹ̀ mọ̀ bàbá tiẹ̀ gbé kò síbi tá a fẹ́ tà sí mọ́ kókó ṣe pé ṣe nílẹ̀ wa ò dáa ṣùgbọ́n ọ̀rọ̀ cashew yìí sà ó dà ń pé ìpolongo àti ìdánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀ kò fẹ́ẹ̀ tó tí ọ̀pọ̀lọpọ̀ fi yà síbi à ń sin ẹja à ń sin adìyẹ yẹn tẹ́kọ̀ a mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ owó àtàǹfààní pọ̀ lórí ẹ̀ ó dà ń pé àbáyà síbi àbí kílẹ̀ ọ̀rọ̀ sà. n tẹ́ ẹ sọ ó tọ̀nà tí màá bá wò á rí i pé àwa gẹ́gẹ́ bí èèyàn a máa ń wá ọ̀nà tó rọrùn díẹ̀ àwọn nǹkan tẹ́ ẹ sọ irú àgbàdo bóyá bí 3 months oṣù mẹ́ta ó ti ẹ̀gẹ́ bóyá àwọn ẹlẹ́gẹ̀ẹ́ jẹ́ 6 months 9 months gbogbo ẹ̀ ti wà cashew ìgbà tá a bá gbin cashew òun á bẹ̀rẹ̀ sí ní fruit ní nǹkan bíi 3 years. 3 years. ló bẹ̀rẹ̀ sí ní fruit because àwọn cashew tí a ní lọ́dọ̀ wa ní ìsìn téèyàn bá gbà ìgbà tí a bá fi tó bí ọdún kejì láti nursery títí dé nítorí a bẹ̀rẹ̀ kíkà rẹ̀ láti ìgbà tá a ti gbìn ní nursery torí a advice a encourage àwọn àgbẹ̀ wa kọ́ lọ́mọ gbin kóró rẹ̀ fúnra wọn torí tán bá gbin kóró ìgbà tí kóró bá fi lè jáde àwọn eku ó ní kíní kan pé ní continental tí a ti jáde wọ́n lè débẹ̀ kàn jẹ́ wọ́n bá dẹ̀ di jẹ́ in fact kí ni wọ́n pe bóyá ọ̀yà ó lè gé àmọ́ tí a bá ti gbìn sí nursery tó ti dàgbà tó ti tó bí 1 meter láti inú nursery bag yẹn ìyẹn làwọn àgbẹ̀ lọ sórí oko tá a lọ gbìn. nígbà yẹn ó ti bọ́ lọ́wọ́ àwọn eku ó ti bọ́ lọ́wọ́ àwọn eku tó lè lọ jẹ adẹ̀ ń fẹ́ jẹ́ pé ìgbà tí téèyàn bá prepare nursery tí a ti ṣe our top soil àwọn ilẹ̀ ìlẹ̀dú adẹ̀ rọra gbìn cashew yẹn a fi ẹ̀gbẹ́ lélẹ̀ sí ẹsẹ̀mọ̀ inú ìlẹ̀dú yẹn á fi ọwọ́ ṣe ihò ẹ̀ sílẹ̀ bíi 2 something meter sílẹ̀ ìyàwó á rọra gbìn síbẹ̀ ìgbà tí a bá fi tó bí ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta tí nǹkan kan ò bá ṣe cashew yẹn yóò ti bẹ̀rẹ̀ sí i and báwo la ṣe fẹ́ ṣe mọ̀ pé wọ́n ń pe kinní kan ní garbage in garbage out ní téèyàn bá dẹ̀ gbìn òun náà ni ó rí ó ní kinní kan tá à ń pè ní viability test tá a bá ti kó àwọn kóró cashew tá a fẹ́ gbìn àwa gẹ́gẹ́ bí àgbẹ̀ oní alábọ́dé alákọ̀ọ́kọ́ dà sínú omi èyí tó bá ti léfò á ti mọ̀ pé èmi ò ṣe é gbìn mọ́ àmọ́ èyí tó bá sink tó lọ sílẹ̀ àwọn ìyẹn ló ṣe é gbìn ìyẹn láwọn amú lọ sí nursery
tá a ti prepare nursery bags black àwọn nylon dúdú kan báyìí òun ni wọ́n lò fún so ibẹ̀ láti wá gbé sí ìgbà tó bá dẹ̀ ti tó bí 3 to 4 months ní nursery tí òjò ti ń rinlẹ̀ bí April May tó May June tójò ti ń rinlẹ̀ ìyá gbé lọ sí orí ibi tó fẹ́ gbìn sí à ń pè bẹ́ẹ̀ ní place of permanent establishment so by the time tí èèyàn bá fi ṣerú nǹkan bẹ́ẹ̀ tí percentage establishment à ń pè kíní kan náà ní percentage establishment àti intermin ni pé gbogbo àwọn tí ó survive tó yè bá a ṣe gbìn yẹn tí wọ́n bá ti á rí tó bí 90 or 95% nínú àwọn yẹn tí wọ́n gbé pẹ̀lú ìlànà kan fi ṣe ìlànà tó 95%. So àwọn tí ò bá wù yẹn ó ní kíní kan tá à ń pè ní gapping up àwọn àtúnṣe nursery àwọn àgbẹ̀ síbẹ̀ torí a gbọ́dọ̀ make sure pé spacing tá a fi sílẹ̀ ń bẹ̀ nǹkan kan ò gbọ́dọ̀ yọkúrò bẹ̀ ká lè rí optimum yield nínú cashew. alájí mi mọ̀ bóyá ṣé mọ̀ pé gẹ́gẹ́ àti sọ ètò ọrọ̀ àgbẹ̀ ó pín yẹlẹyẹlẹ kò dẹ̀ sí owó ìlú majority wa ń bílẹ̀ pé nǹkan tá a máa sáré ṣe láàrin oṣù mẹ́ta sí mẹ́fà tá a máa rí èrè bẹ́ẹ̀ then eléyìí ọ̀nà wo lè ní irú àwọn mẹ̀kúnnù báyìí láti gbà ṣe jẹ́ pé ọlọ́dún mẹ́ta tó ti rí gbọ́ yẹn ó máa ti pọ̀jù fún wa àbí ẹni tó lọ yáwó bank tó fẹ́ fi ṣe iṣẹ́ ọ̀nà wo ló lè gbà. kò sí ayé kò sí Àbújá ó ní kí èmi àti ọ̀gá tá a jọ ń bọ̀ à ń sọ̀rọ̀ fún pé ó ní kíní kan tí ó jẹ́ pé níbẹ̀rẹ̀ èèyàn rí as cheap but at the long run kò cheap mi mọ̀ bóyá nǹkan tí mo sọ yé wa torí investment return on investment lórí cashew for the next 30-35 years èèyàn ṣì máa rí 35 years cashew yẹn á máa so ó mì pé after 3 years yẹn tó bá ti bẹ̀rẹ̀ sí ní so ẹ̀ẹ̀kan lọ́dún ló ń so àbẹ́bẹ̀ ẹ̀ẹ̀kan lọ́dún lọ́dún yẹn náà ó dẹ̀ máa tó nǹkan tó máa èrè tí á jáde ń bẹ̀ téèyàn bá ṣe wọ́n ní sàbí ológun téèyàn bá ṣe bó ṣe yẹ kó ṣe èrè tí á rí bẹ̀ ohun tá à ń sọ ni pé alákọ̀ọ́kọ́ ilẹ̀ tẹ́ ẹ gbìn sí ẹ ti de ilẹ̀ yẹn mọ́lẹ̀ permanent crop ni kò sí pé nìkan kan wà á sọ pé ilẹ̀ mi ni ṣẹ́gẹ́tì ẹlẹ́ẹ̀kejì ni pé throughout one's lifetime ṣẹ́bẹ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ at the long run ṣé kò cheap àbí ó cheap because n táwọn wò ní pé èmi tí màá sáré gbé àgbàdo tó jẹ́ pé láàrin oṣù mẹ́ta mo ti sáré tẹ́ bá gbin àgbàdo tẹ́ lé rìbẹ̀ next year náà ẹ̀ tún gbìn àbí ẹ ní ibi tí ẹ ní fàdámà tẹ́ fẹ́ gbìn sí but your cashew grows it grows tó bá ti bẹ̀rẹ̀ sí ní bí àfúrútù báyìí owó ti dé. ǹjẹ́ ìrànwọ́ wà láti ọwọ́ ìjọba fún àwọn tó bá ṣètò yà sí ọ̀nà ètò ọ̀gbìn yìí láti ràn wọ́n lọ́wọ́? àwọn ìdánilẹ́kọ̀ọ́ wo ló wà? tí mo fẹ́ sọ ni ká tó sọ pé àtẹ̀fẹ́ orí ìrànlọ́wọ́ ǹjẹ́ ìdánilẹ́kọ̀ọ́ lè wà pé ká ní pé nínú àwọn tó ń gbọ́ wa ń lé ń sìn àbí bóyá àwa tá a ti ẹ̀ ń ṣètò bí àwọn pé a fẹ́ bẹ̀rẹ̀ ṣé ìdánilẹ́kọ̀ọ́ wà láti ru àjọ tiyín tàbí àjọ kan àtẹ́pọ̀ lè kọ́kọ́ dánilẹ́kọ̀ọ́ pé láti lọ wo ilẹ̀ tí wọ́n fẹ́ gbé sí láti fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ àmọ̀ràn àti láti ṣe àmójútó ẹ̀ nígbà náà tẹ́ pé ẹni tó bá yẹ pé ṣe ló tiẹ̀ lọ yáwó bóyá cooperative ni àbí báńkì ni àbí kinní kan ni ó mọ̀ pé nígbẹ̀yìn ìgbẹ̀yìn èrè máa yọ ṣùgbọ́n tí ò bá sí ìdánilẹ́kọ̀ọ́ àti àmójútó ó ṣeé ṣe kó padà tún kábàámọ̀ nígbẹ̀yìn. ẹ ṣe atọ́kùn ẹ ṣe aláàjì ìdánilẹ́kọ̀ọ́ ó wà because ní ọ̀dọ̀ wa a ní training arm tó jẹ́ pé àwọn tó bá ní ìfẹ́ àjọ tó bá ní ìfẹ́ láti mọ̀ bí wọ́n ṣe ń gbin
àwọn nǹkan táwa ń ṣe yìí pàápàá jùlọ kaṣú àwọn ni ó kọ lẹ́tà wá sí ọ̀dọ̀ wa wọ́n wá yẹ̀wò pé ok ibo ni aspect wo lẹ ti nílò ìdánilẹ́kọ̀ọ́ a ní àwọn kan táwọn pè ní subject matter specialist SMS àwọn yẹn ni wọ́n á pàṣẹ ìwé yẹn sí wọ́n á dẹ̀ àwọn á take it up and another thing tá a máa ń ṣe ni every year we do what we call farmers field day farmers field day yẹn bí àkójọpọ̀ àwọn àgbẹ̀ gbogbo wọn wà sọ́dọ̀ wa a fi gbogbo àwọn technology àwọn innovation àwọn iṣẹ́ tá a ti ṣe láṣeyọrí a display rẹ̀ a fi hàn wọ́n. tó lè fi wọ́n lọ́kàn balẹ̀ pé tẹ́ bá ti lọ gbin kínní yìí sọ́wọ́ nù so ààyè wà with the understanding of the management of the institute ẹni tí ṣẹ́mi pé iléeṣẹ́ ìjọba ni wọ́n ta anybody nù tí èèyàn ò bá dẹ̀ wá àwọn ò lè mọ ibi tó ní ìdènàrànlọ́wọ́ sí ọ̀tí tó ń bá wá òun ni institute àṣewá sọ pé ok àwọn tó wà níbi báyìí a fẹ́ jẹ́ kẹ́ ẹ lọ ṣe training fún wọn nígbà bóyá o tí mo sọ. ó yé dáadáa ó ń túmọ̀ sí pé káàtì wá sọ pé bóyá nínú àwọn tó ń gbọ́ wá ń lé bóyá bí ẹgbẹ́ kan wọ́n lè kóra wọn jọ wọ́n wá kọ̀wé sí wípé afẹ́kẹ́ wa bá wa ṣèdánilẹ́kọ̀ọ́ fún àwọn èèyàn wa o àbí fún àwọn fúnra wa o àǹfààní ẹ̀ wà. bẹ́ẹ̀ni àǹfààní ẹ̀ wà. ṣé ní àyíká ilẹ̀ tí lè lọ ṣe fún àbí wọ́n máa ń láti wá sí Ìbàdàn. ó depend lórí ibi tí wọ́n bá ti nídìí. ibi tí wọ́n bá ti fẹ́. irú ìdánilẹ́kọ̀ọ́ yẹn ó tún entail practical wọn kì í ṣe pé wọ́n kàn dáyàn lẹ́kọ̀ọ́ nínú kíláàsì wọ́n á kó wọn lọ sóko wọ́n á rí nǹkan tí wọ́n ń sọ gangan nígbà tó bá ti bẹ̀rẹ̀ bó ṣe kọ́kọ́ rí tó bá yá bí ó ṣe rí rèé nígbẹ̀yìn bí ó ṣe rí wọ́n dẹ̀ máa ń sọ fún àwọn èèyàn wa tó bá fẹ́ lọ sínú ọ̀gbìn kaṣú pé káwọn kọ́ yẹ ilẹ̀ wa wò torí ọ̀pọ̀lọpọ̀ á kàn sọ pé wọ́n ti ní àdégbìn kaṣú wọ́n mọ̀ pé ní abẹ́ ilẹ̀ bóyá àpáta àbókúta wà ń bẹ̀ tí ẹ̀ka àmì gbòǹgbò kaṣú tó bá ti kàn yóò kàn mọ́ kú bọ̀ látòrí mi wọ́n bá sọ pé bóyá kaṣú tí àwọn rí gbà lọ́dọ̀ kinní kan òun ni ò dá á dẹ̀ ń sọ fún wọn náà pé tẹ́ ẹ bá fẹ́ gbìn kaṣú ẹ má kàn lọ sọ́dọ̀ anyhow ẹ wá sí ọ̀dọ̀ wa tààràtà àwọn ni wọ́n á fún yín ní seedling tó jẹ́ pé a fi yín lọ́kàn balẹ̀ because oríṣiríṣi èèyàn ló ń sẹ́pà àwọn ìrèsì seedling ní ìsìn táwọn èèyàn dẹ̀ wò pé òkúkúchí kó sẹ́ẹ̀dì tí máa fi lọ sí Ìbàdàn kí n kúkú sáré gbà lọ́wọ́ kì í ṣe ẹ̀mọ orí ètí wọ́n gbé ẹ̀mọ orí ètí wọ́n nọ́ọ̀sì. bẹ́ẹ̀ tó bá yẹ pé lára àwọn tẹ̀yìn ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún tó dágájíá àwọn náà ló wá ń ṣe ní ìlú tiwa ń bí. okay there is nothing bad in that sẹ́mi pé there is what we àyìn kankan wà táwọn pè ní train the trainer and it's not that wípé wọ́n ti train àwọn kan wọ́n ti fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ kó wá jẹrà mọ́ wọn níkùn àwọn náà gbọ́dọ̀ tún pàṣẹ ẹ̀ kó lè bá yíká so that pressure tí ó tẹ̀ mọ́ wá sí àtúntò reduce sí nǹkan tí mo sọ ilé wa sọ. ẹ̀rọ ẹ̀jẹ̀ ká lọ sókè lọ́wọ́ náà torí pé kó tó ní ká máa ṣe ojú òpó sílẹ̀ fún àwọn láti máa pè wọlé ẹ̀jẹ̀ ká lọ sí iléeṣẹ́ Aqua Bash Water torí pé bí Ramadan ṣe ń parí lọ yìí ẹ̀mọ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ó ti máa ronú nípa ọjọ́ ìtúnu àwẹ̀ ọdún ó parí ṣùgbọ́n kó tó ní pọ́dún parí náà pàápàá náà ṣe dáṣà àti ẹ̀máa jẹ láàárọ̀ á túnú lálẹ́ á mú mi àti jíjẹ àti mímu méjèèjì ló papọ̀ sínú Ramadan láàárọ̀ àti lálẹ́ tábà jẹun tán lóúnjẹ tó lálàáfíà tí àbá tí wọ́n mu omi tó dáa sí ó ṣe ṣe kọ́ pé ó tún wá kó àrùn bá wa tàbí kó máa da inú wa ró bákanbákan ká máa rò pé bẹ́ẹ̀ àbó oúnjẹ tá a jẹ ni nígbà míì kì í ṣe oúnjẹ tá a jẹ omi tá a mu lórí oúnjẹ tá a jẹ gbogbo ni tó pé oúnjẹ tá a jẹ inú ilé wa láti sìn yẹn ṣùgbọ́n omi tá a mú la àmọ́ bí wọ́n ti wá ní ìjọba ṣe wá lu iléeṣẹ́ Aqua Bash ló ń tẹ̀ pé ẹ dángájá láti máa pọnmi fáráàlú iléeṣẹ́ Aqua Bash tó wà nílùú Ìjẹ̀bú Òde number 1 Alhaji Latif Jogbo street off Awokoya nílùú Ìjẹ̀bú Òde ẹ lọ síbẹ̀ láti máa dòwò pọ̀ wọ́n ṣe omi inú ọ̀rá ta kò ní sachet water wọ́n ṣe inú muke ta kò ní bottle water èmi nífẹ̀ẹ́ lọ púpọ̀ torí pé àyìnfẹ́ béèrè lọ́wọ́
ìbéèrè lọ́dọ̀ àwọn àlejò wa àápọ̀ gbé ní pépè kò ń ṣe gbogbo ìtàn ìyá sílámà yàdé nì ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 08033595545 08033595545 tàbí 08055307993 iléeṣẹ́ akọ abáṣe ni alájì ọ̀gá wa tabaníkà wo bí ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà ṣe rí ǹjẹ́ iléeṣẹ́ yín gẹ́gẹ́ bí àjọ tó mọ̀ nípa ti fún tẹ̀dọ̀ àwọn nǹkan tẹ́ ka sílẹ̀ tí mi bá gbàgbé lórí ọ̀rọ̀ kòkó lórí ọ̀rọ̀ kaṣú lórí ọ̀rọ̀ obì rárá pé kìíní kan tó kọfí àti tíì ǹjẹ́ àjọ yín ní nǹkan tó lè ṣe láti fi ran àwọn ìjọba ìpínlẹ̀ lọ́wọ́ gẹ́gẹ́ bí àmọ̀ràn gẹ́gẹ́ bí ìtọ́sọ́nà tí ìjọba ìpínlẹ̀ pàápàá jùlọ nílẹ̀ yorùbá tiwa tá a tiẹ̀ pé iṣẹ́ wa ni láti pilẹ̀ lórí ọ̀rọ̀ kòkó tábà tí wọ́n gbàjọba nímọ̀ràn gẹ́gẹ́ bí àwọn gómìnà tó wà bẹ́ẹ̀ sìn onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé nípínlẹ̀ Ọ̀yọ́ ọmọọba ti Abíọ́dún nípínlẹ̀ Ògùn arákùnrin ti Oǹdó arákùnrin tó jẹ́ agbẹjọ́rò Akérédolú bẹ́ẹ̀ náà ni ti Abíọ́dún Oyèbánjí bẹ́ẹ̀ ni ti Ọ̀ṣun Adélékè àti ti ìpínlẹ̀ Èkó gbogbo wọn yìí ni wọ́n jẹ àǹfààní èrè tó jáde láti inú kòkó tí bàbá wa Awólọ́wọ̀ fi ṣe free education àtọ̀pọ̀lọpọ̀ nǹkan ǹjẹ́ tí n bá wò pé ṣé iléeṣẹ́ yín lè wọ́n lè fún wọn lámọ̀ràn gẹ́gẹ́ bí ìkọ̀wé sí wọn pé a tún lè gba ọ̀nà yìí tí ìjọba yín ò fi rọrùn tí ó sì tún fi di aráàlú lọ́rùn tí ó máa jẹ́ àǹfààní láéláé bóyá ètò yẹn lè wà bí ẹ̀dẹ̀ bá wa ronú nípa bẹ́ẹ̀. ẹ ṣe atọ́kùn ìbéèrè tẹ́ ìbéèrè yẹn kì í ṣe ìbéèrè tí ó ṣàjòjì sí iléeṣẹ́ Cocoa Research Institute of Nigeria torí open door policy ni kò sí ẹni tí iléeṣẹ́ wa tí ò lè bá fọwọ́sowọ́ collaborate kò sí and àwọn unit àbí division section mo sọ̀rọ̀ nípa subject matter specialist àwọn tó dáńtọ́ wọ́n wà bẹ́ẹ̀ tí wọ́n ti kọ proposal tó jẹ́ pé à ń ṣe pọ̀ pẹ̀lú àwọn university à ń ṣe pọ̀ pẹ̀lú àwọn state government à ń ṣe pọ̀ pẹ̀lú àwọn NGO torí ẹ̀ ní pé tá a bá fẹ́ ṣe farmers field day yẹn àwọn NGO kọ̀ọ̀kan tó tá a ti jọ ṣe àjọṣepọ̀ wọ́n máa ń wá ó tún ní kinní kan náà tá à ń pè ní in-house review àsìkò yẹn ní gbogbo àwọn tí a ti bá collaborate ṣe àjọṣepọ̀ àsìkò yẹn náà làwọn náà máa ń wá so kò sí pé àtìlẹ́kùn wa fẹ́nikẹ́ni àbí àjọ kan ní tí iléeṣẹ́ wa dẹ̀ náà tó náà dẹ̀ ń ṣe ni pé we do much to go out ṣe get it proposals have been written to some different organizations èyí tó bá gbà àjọṣepọ̀ àwọn míì wà tó jẹ́ pé a ṣe ń retí èsì látọ̀dọ̀ wọn so àjọṣepọ̀ ó wà pẹ̀lú gbogbo àwọn governors ní south west western states àti NGO àti irú gbogbo àwọn tí mo speak tí mo ní substations wa yẹn wà àwọn kan náà máa ń kọ application tí wọ́n á send their headquarters á dẹ̀ mọ ọ̀nà tí wọ́n á gbà láti bá wọn jọ ṣe àjọṣepọ̀. àjọṣepọ̀ ló wà lẹ́yìn iléeṣẹ́ ọ̀dọ̀ yẹn àti àwọn tí wọ́n pè ní IITA. àjọṣepọ̀ tó dánmọ́rán ni ọ̀gá wa Dr. Adébọ́lá is an international man. In fact èmi ìrìlẹ́kùn tó fẹ́ kàn ní IITA tí wọ́n ní sí fún wọn because àjọṣepọ̀ yẹn ó wà pẹ̀lú IITA à ń lọ síbẹ̀ fún ìdánilẹ́kọ̀ọ́ àwọn náà ń wá sọ́dọ̀ wa láti wo nǹkan tí à ń ṣe. bẹ́ẹ̀ ká tiẹ̀ ṣe ojú òpó sílẹ̀ díẹ̀ fáwọn èèyàn láti ti pè wọlé nítorí pé ibi tọ́rọ̀ dé yìí àfi ká jọ gbé yẹ̀wò nítorí pé gẹ́gẹ́ bí tí ìròyìn mú wá bí ọdún kan méjì sẹ́yìn
epo torílẹ̀-èdè nàìjíríà ń lò ó ṣeé ṣe bóyá kó dínkù ni tàbí kó tán nígbà tá a lérò bí kò pẹ́ kò pẹ́ tí àbá tí wàá fi kinní kan dè sílẹ̀ pé ká pọnmi sílẹ̀ de òǹgbẹ ó ṣeé ṣe kó jẹ́ àkóbá fún wa lọ́jọ́ iwájú ṣùgbọ́n kẹ́ tó fèsì yẹn ẹ jẹ́ ká pa hello salamu aleykum ẹ ti wọlé salamu aleykum nẹ́tíwọ́ọ̀kì yọ̀dá nígbà tí a ṣe ń retí pé kí ẹlòmíì wà lórí èkó salamu aleykum salamu aleykum salamu aleykum nẹ́tíwọ́ọ̀kì yẹn ojú òpó yẹn ò tí ì tọ̀ káṣí máa wò náà àwọn wò pé tí a bá pọnmi sílẹ̀ de òǹgbẹ ó ṣeé ṣe kó bá wa lẹ́jà fún tó bá bá wa lójijì àwa tí a jẹ́ aráàlú ló máa tètè mọ́ lára kó tó di pé ó kan àwọn tá a jẹ́ tó jẹ́ olórí àwọn ìjọba wa èmi fẹ́ mú wá gẹ́gẹ́ bí àmọ̀ràn tó bóyá tí iléeṣẹ́ yín bá tún lè tún kọ another proposal tàbí reminder sí àwọn gọ́vnà wa pàápàá jùlọ ní south west mò ń tẹnumọ́ nítorí pé àwa la mójútó ọ̀rọ̀ kòkó tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a dẹ̀ jàǹfààní ẹ̀ bóyá tá a bá tún kọ through ministry of agriculture ní gbogbo àwọn state kọ̀ọ̀kan yẹn káà fún un ní proposal pé tó yẹ pé obì la fẹ́ yà sí o tó yẹ pé kòkó la fẹ́ yà sí o tó yẹ pé kaṣú la fẹ́ yà sí àti bẹ́ẹ̀ 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 lọ a lè ràn yín lọ́wọ́ tàbí èrè báyìí lè jáde láti bẹ̀ pàápàá orúkọ ìjọba yín á tún wà ń bẹ̀ títí láéláé gẹ́gẹ́ bíi ti bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ bóyá tí yẹn bá tún jáde àbí kí lẹ rò pé bóyá. bàbá gidi lẹ mú wa. wa aleykum salaam tani ẹsà láti bo. orúkọ mi Jami olówó lágbà láti ọmọ owó. bàbá Jami owó lágbà láti ọmọ owó náà ẹ yà bá wa dá ṣètò. ètò mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé mo tẹ kọ́kọ́ kí àlejò wa ọlọ́mọ alẹ́ra mi tó ọ̀pọ̀lọpọ̀ tó ń kó àjà náà padà bá ta ìlú. ètò mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé yàtọ̀ sí ọ̀rọ̀ kaṣú rẹ̀ kí ni ètò ìbí tí ọ̀ lè gbòdì jẹ́ pé tí ọba gbé kaṣú rẹ̀ lápẹ̀rẹ̀ bí kaṣú tó gbé omi tó gbé kòkó èyí tó máa ń jẹ́ pé èyí lẹ́sìn máa rí èrè ẹ̀kọ́ tó ti gbé kaṣú rẹ̀dì àti kòkó tó rẹ̀dì. ó má jẹ́ pé ẹ̀yin àgbàlagbà sọ pé àyẹ̀gbẹ́ kiri bọ̀ dùn àmọ́ kékeré yẹn tó gbẹ ńkọ́ àwọn náà ti kú lórí ẹ̀kọ́. ó yẹ pé èèyàn máa gbé kaṣú rẹ̀ tó ṣe máa dúró de tírí yẹn tó ti gbé ó sọ̀bá ìlú rẹ̀ àmọ́ àwọn ètò tí ìwò ló lè dì tó máa ti máa rí yẹn advantage yẹn lò kó tó di pé kaṣú rẹ̀ rẹ̀ dì. náà ẹ jẹ́ kí wọ́n fèsì sí ẹ bá Jami náà mo mọ̀ pé n tó sọ yìí ẹ̀yin ṣe kékeré ẹ ṣe gan broda Jami a máa rí yín bá nígbà tá a bẹ̀rẹ̀ ètò a ti kọ́kọ́ sọ náà wípé a ti mẹ́nubà wípé kí èèyàn tó bẹ̀rẹ̀ sí ní rí èrè kí ni àwọn nǹkan tí ó lè gbé síbẹ̀ a dẹ̀ sọ pé torí spacing ààyè tó wà láàrin kaṣú kan sí ìkejì a lè gbin àgbàdo síbẹ̀ a lè gbin iṣu síbẹ̀ a lè gbin ànàmọ́ òdòkún potato a lè gbin síbẹ̀ a lè gbin kíni melon ẹ̀gúsí a lè gbìn síbẹ̀ tó jẹ́ pé kí àsìkò tí kaṣú tó bẹ̀rẹ̀ sí ní bíà kó tó bẹ̀rẹ̀ sí ní èèyàn ti máa rí nǹkan kò kàn ní dàbẹ̀ ní pé bóyá èèyàn gbé kaṣú ó wà lọ sán sẹ́mi pé ibi àwọn àlàfo yẹn èèyàn lè sílẹ̀ kó máa tí nǹkan yóò padà di igbó so instead téèyàn kàn fi lọ́mọ sán gbó lásán. ẹ tẹ̀ ti fún wa ní nǹkan bíi mẹ́ta ń sìn táyé pé àsìkò òjò ní tẹ̀yàn pé mo lè gbìn gbàdo oṣù mẹ́ta tó bá kágbàdo tán ó tún lè gbìn ànàmọ́ síbẹ̀ tó bá tíyẹn bá ti tán ó lè gbìn iṣu síbẹ̀ ó ti ṣe ẹ má bínú ṣé tá a bá tún gbìn ata ẹ̀fọ́ ṣé ó ṣe é ṣiṣẹ́ ṣé ó lè bá kaṣú mu tí ò ní ṣàkóbá fún. yes ṣe rí ìyẹn ó ní program kìíní kan tá à ń pè ní lọ́dọ̀ wa tá à ń pè ní farming systems research program àwọn yẹn ni wọ́n wà lórí ní hello wa aleykum salaam tula ẹ má bínú sa. Rashida Abubakar. Ajá Rashida Abubakar náà. mo fi dr akíntọ́jú wọn sọ àtúntò náà látàárọ̀ àwọn iṣẹ́ ọ̀gbìn ìbàjẹ́ ńlẹ̀ Nàìjíríà lọ́wọ́ àtúbọ̀ jẹ́ kó máa gbèrú sí i. pẹ́sàn tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé
nípa kaṣú mo lóde pé àwọn fúùtù kan wà tó jẹ́ pé tó bá fẹ́ gbìn wọ́n máa ń sọ pé akọ-tabo wọ́n lè gbìn nǹkan tó lè jáde wọ́n bá ní wọ́n gbin akọ wọ́n bá rí abo ẹ̀ lórí for example ọ̀sẹ̀ irú kíní làbídò ta ṣe ń bírèkì rẹ̀ wọ́n máa sọ pé ó ní ilẹ̀ tí wọ́n lè pèsè àjẹ tí wọ́n bá rí akọ-tabo ẹ̀ gbogbo ìgbéyàn bá kọ́ ìkọ̀kan náà ó máa kú ni ṣé likewise ṣe kaṣú náà rí bẹ̀ àbí kò rí bẹ̀ because we have different types of kaṣú àgbègbè wà èyí tí wọ́n ṣe àgbègbè wà but kò ṣe ṣó ní akọ-tabo àti ọdún mo fẹ́ bèrè sí ẹ̀ta. ẹ ṣe mà àlàyé wọn yẹn. bẹ́ẹ̀ni ẹ ṣe gan mà kò sí pé kaṣú ó ní takọ-tabo nígbà tá à ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan a sọ pé tá a bá fẹ́ gbin kóró ẹ̀ a kàn kọ́ dà sínú omi èyí tó bá ti léfò àmọ́ ìpáwọn yẹn ò lè téèyàn bá lọ gbé ó kàn lọ sí wàhálà lásán ni àmọ́ àwọn tó bá wà nínú tó lọ sílẹ̀ sínú omi òun lè yẹn lè gbìn and ibi tí wọ́n bá gbin cashew sí round there is what we call pollination oyin labalábá àwọn yẹn á lọ mú pollens káàkiri wọ́n á wá sí láti wá fi gun láti wá fi sí orí another cashew ní abẹ́rẹ́ sí ní fruit so kìí ṣe pé cashew dàbí a gbọ́dọ̀ gbin akọ ẹ̀ síbí ká tún gbin abo ẹ̀ síbí kò lákọ àtàbò èyí tí wọ́n dẹ̀ ń sọ nípa yí pé oríṣiríṣi cashew ló wà bẹ́ẹ̀ ni torí tábà wo apple cashew àwọn kan wà tó jẹ́ pé wọ́n yellow àwọn kan dẹ̀ wà tó jẹ́ pé bóyá bíi pink àbí purple ló ní wọ́n kò ní yó so a lè pe àwọn nǹkan bẹ́ẹ̀ ní environmental factor ṣẹ́gẹ́tì environmental factors lè jẹ́ kí cashew mi kó yellow kí mi kó ṣe kíní. salamu aleykum ẹ tún wà lójú òpó hello wọ́n ṣe wà bẹ́ẹ̀ ok lára ìbéèrè wọn wọ́n ní ṣé gbogbo ilẹ̀ yẹn cashew ti lè wù ní àbó ní special ilẹ̀ torí wọ́n á ṣe àpèjúwe dàbínù yẹn mo rántí ìgbà tèmi náà wà ní Dubai wọ́n kó àwọn síìdì mo kó lọ sí Somalia mo gbìn ó wù bẹ̀rẹ̀ tí mo kó kúrò bẹ̀ tí mo kó lọ sí Uganda kò wù. ok ṣe rí ilẹ̀ tó tẹ́ cashew lọ́rùn ní ilẹ̀ tó bá flat tó jẹ́ pé topography ẹ̀ ó flat tó dẹ̀ jẹ́ pé sandy loamy a ní mixture ìlẹ̀dú àti yanrìn níbẹ̀ papọ̀ síbẹ̀ and a tún sọ kinní kan pé cashew jẹ́ igi tó wà hádì ibi tí kòkó ti lè wù cashew awù rẹ̀ àmọ́ tí à ń sá fún ni pé a gbọ́dọ̀ lọ sí ilẹ̀ tí a mọ̀ pọ̀ jù àbí ilẹ̀ tó ní àpáta ṣe ẹgẹ́ tí mò ń sọ ká sá fún ilẹ̀ tí a mọ̀. salamu aleykum. ìbéèrè mi ṣe méjì training. hello. ojú òpin yẹn ojú pé ìdí tá a fi nídìí ìdánilẹ́kọ̀ọ́ gan-an nìyẹn nítorí pé ká lè mọ irú ilẹ̀ tá a fẹ́ ní ìdìbò sí. ẹ jẹ́ ká tó wá wò ní láàrin ìṣẹ́jú kan sàn ọ̀rọ̀ kòkó yìí. ṣé kòkó àbí cashew? kòkó ok. ọ̀rọ̀ kòkó yìí kí ni ẹ rò pé a lè ṣe bóyá àwọn aráàlú náà bẹ́ẹ̀ ṣe ṣàlàyé lórí ọ̀rọ̀ cashew ní ṣókí torí pé kì í ṣe yẹn gbọ̀ngàn la fẹ́ ṣùgbọ́n ká ẹ gbọ́dọ̀ wá láti bẹ̀rẹ̀ sí ìjọba ní akẹrẹ́ fọ́nta lẹ́ẹ̀mejì ọ̀rọ̀ kòkó níbi tó délé ní kí làmọ̀ràn yín fún wa àti fún ìjọba. àmọ̀ràn wa àmọ̀ràn iléeṣẹ́ wa fún àwa aráàlú òní pé ẹ má jẹ́ ká gé igi kòkó wa dáná lórí àwọn ọ̀pọ̀lọpọ̀ á sọ pé kí n gégi kòkó yìí kí n gbin àgbàdo síbẹ̀ kí n gégi kòkó yìí kí n gbin ẹ̀gẹ́ síbẹ̀ ẹ má jẹ́ ká gé igi kòkó wa ká gé dáná ẹ má jẹ́ ká gé kúrò tí a bá mẹ́ǹtẹ́ẹ̀nì ẹ̀ dáadáa tá a bá mẹ́ǹtẹ́ẹ̀nì kòkó wa dáadáa
tí kòkó bá sọ̀rọ̀ ní lára agi báyìí ẹni tó bá rí gan inú ẹ̀ á dùn téèyàn bá dẹ̀ ṣe ó ní kíní kan tá à ń pè ní good agricultural practices bá a ṣe ń ṣe fún kòkó là ń ṣe fún kaṣú ìgbà tó yẹ kí á sàn ìgbà tó yẹ ká han ọwọ́ ẹ̀ káràn ní tó wá dáa jù bẹ́ẹ̀ ni pé tí kaṣú àbí kòkó tó bá ti ń dàgbà ó ní kíní kan tá à ń pè ní coppicing tá a tún fi lè sọ́ di ọ̀dọ́ ó ti ń dàgbà ó á tún yí padà sọ́dọ̀ láì gé ṣẹ́gẹ́tẹ̀ ó ní bá a ṣe ń akànrora gé lẹ́gbẹ̀ẹ́ báyìí ó ní ẹ̀kọ́ akànrora gé lẹ́gbẹ̀ẹ́ tí ó slanty báyìí so that tójò bá ń rọ̀ kò ní dárogún sórí ẹ̀ á dẹ̀ fi ọ̀dà kún ìgbà tí ó bá fi tó bí 2 or 3 months àwọn kan ó ti máa sọ lẹ́gbẹ̀ẹ́ so àwọn tó ń sọ lẹ́gbẹ̀ẹ́ rẹ láti sọ di tuntun ṣẹ́gẹ́tẹ̀ bá ṣe lè ṣe fún kaṣú. Assalamu alaikum. Wa salam. Eléyìí ni last caller. Ta ni yẹn láti bọ̀? Láti Ìjẹ̀bú Òde. Ọ̀rẹ́ Sàjò Mọ̀nsúrà àti yá. Mo fẹ́ béèrè wípé àwọn kan máa ń fi kaṣú ṣe fruit àti pípé kí ni wọ́n máa tún fi kaṣú ṣe àǹfààní wo ló tún ṣe lára wọ́n máa tún lo tíìpù kaṣú fi ṣe ẹ̀pà ọtí mo fẹ́ béèrè ní ẹ̀pà. Thank you ọ̀rẹ́ Sàjò Mọ̀nsúrà. ẹ ṣe gan tí a lè rí lára kaṣú mo sọ lẹ́ẹ̀kan ẹ̀ pé ó pọ̀ nǹkan ṣe pé kákan jẹ kájẹ bí ẹ̀pà àǹfààní tí kaṣú ń ṣe lára ó ní kíní kan tá vitamins vitamin E and K tó jẹ́ antioxidants kí là ń pè ní antioxidants ni àwọn nǹkan téèyàn lè jẹ àmì àwọn nǹkan téèyàn jẹ tó jẹ́ pé òyìnbó pé kíní kan ní free radicals àwọn tó máa ń àwọn nǹkan tó lè kọ́ sí tó lè fa àìsàn síyàn lára téèyàn bá ń jẹ kaṣú á reduce àwọn nǹkan yẹn kaṣú dẹ̀ tún dáa ní jíjẹ fún bone formation fún egungun kaṣú ó ní protein ó ní fibre kí là ń pè ní fibre ni pé tá a bá jẹun the intestine àmì mọ bí kì í ṣe pé kákan máa jẹ àwọn oúnjẹ kan lásìkò but àwọn fibre yẹn á lè digest yẹ kò ní jẹ́ kí èèyàn ò ní èmi èyí ṣe medical but ó pẹ̀lú àwọn àǹfààní bẹ́ẹ̀ tó wà níbi jíjẹ. jẹ́ ká fi torí pé àsìkò wa ti ń lọ púpọ̀ ǹjẹ́ mo lè tún béèrè pé bóyá nínú àwọn tó ń gbọ́ wa tó ń wò wá ní ọ̀pọ̀ ló fẹ́ pò wọlé ṣùgbọ́n tó jó òpó òdà àyè tẹ́ pé ìpè kan jákùn tí wọ́n bá fẹ́ kàn sí iléeṣẹ́ yín ọ̀nà wo ló fẹ́ rọrùn jù ṣé ojú òpó ẹ̀rọ lẹ fẹ́ fún wa tàbí àlàyé pé tá a bá rìn báyìí àti pé ṣé iléeṣẹ́ yín bó ṣe ní àwọn ẹ̀ka bẹ́ẹ̀ ṣe ká yìí ṣé kò sí kankan tó wà nítòsí títí wa wọ́n ti pé ní gbogbo bí tẹ́ka yẹn kò sí kankan nípínlẹ̀ Ògùn bóyá ẹ̀ tí ìmẹ́nu bá mi owó la lè ṣe ní olóde rọrùn. ẹ ṣe gan ní tó súnmọ́ wa jù tó súnmọ́ àwa tá a wà ní ìpínlẹ̀ Ògùn ó ní headquarters wa nípínlẹ̀ Ògùn ní ìdí ayùn rẹ̀ nìbàdàn sẹ́mi pé aláwọn èèyàn wa tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ ní nìbàdàn tó dẹ̀ jẹ́ pé Ìjẹ̀bú Òde ni wọ́n ń gbé ni wọ́n ń gbé so òun ló súnmọ́ àwa tá a lè wà níbí gbogbo all correspondences we go through the executive director òun lè yàn kọ́ sí a dẹ̀ ní website tó jẹ́ www.crin.gov.ng 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 ẹni ìbéèrè ẹni tí èèyàn bá fẹ́ mọ̀ nípa Cocoa Research Institute of Nigeria tó bá fi lè ní access sí website yẹn a béèrè wọ́n á lè direct ẹ̀ sí ibi tó yẹ but ká sọ pé a ní àwọn àjọ a ní àwọn tó ní interest wọ́n á kọ lẹ́tà sí executive director Cocoa Research Institute of Nigeria ìdí ayùn rẹ̀ so tí lẹ́tà yẹn bá ti dọ́dọ̀ executive director àwọn ni a wá mọ channel lọ́wọ́ ló wà lọ
ẹ ṣe gbọ̀nsẹ̀. ẹ yẹ ká fi àsìkò yìí dúpọ́ lọ́wọ́ Dr. Akin pẹ̀lú láti ìlú Ìbàdàn torí pé ó kún wa lójú púpọ̀ mo dẹ̀ mọ̀ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń gbọ́ wa tó ń wò wá lé wọn ti ṣàǹfààní tó pọ̀ nínú ẹ̀ bóyá eléyà tó ń ṣeéṣe kó tún jí interest I don't know ìfẹ́ láti ṣe iṣẹ́ àgbẹ̀ pàápàá jùlọ lórí ọ̀rọ̀ kàṣúta àmúwáyì tó bá yẹ pé aláǹfààní láti gbin àgbàdo láti gbin òdùnkún láti gbin nǹkan kan sábẹ́ náà láàrin ọdún mẹ́ta ọdún mẹ́rin tó fi máa já ó túmọ̀ sí pé àǹfààní wà nínú ẹ̀ fún wa láti lè ṣe bẹ́ẹ̀ so eléyà tún jẹ́ àǹfààní fún gbogbo wa ẹni tó bá tún ní láti tún mọ̀ sí nípa wọn ní pé ká lọ sórí ẹ̀rọ ayélujára wọn tí iléeṣẹ́ wọn tó pè ní www.crin yẹn is crin.gov.ng ọlọ́run dákun jọ kó ṣe ní rọrùn fún ọ adúgbò ọ̀pọ̀lọpọ̀ yín sá láti lè ṣe tiwa náà ọlọ́run dákun ọba tó ṣọyín láti Ìbàdàn débi ọlọ́run àfi iṣẹ́ ìṣọyín padà lébi tẹ́ ẹ̀ mọ́ adúgbò lọ́wọ́ àwọn ọ̀gá wa tí wọ́n tún tẹ̀lé yín wá náà ọlọ́run dákun jọ kó wà pẹ̀lú iléeṣẹ́ yín pẹ̀lú ògo Ọlọ́run kò ní dàrú kò sì ní jóná ọlọ́run á wo gbogbo ìgbìyànjú yín àti àmọ̀ràn yìí àbáwá tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe pàápàá níbi ọ̀rọ̀ ètò ọ̀gbìn nítorí ọjọ́ iwájú wa alájíjáde ẹ̀dàgbọ́n ìfọwọ́n láti mú. adúgbò fún Ọlọ́run ọba tó tún fún wa ní ètò tòní ṣe adúpẹ́ lọ́wọ́ àwọn ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́run ló máa lékún ìmọ̀ yín iléeṣẹ́ yín náà àtúbọ̀ máa gbèrò sí i ọlọ́run náà kó wá wọlá oṣù Ramadan yìí Nàìjíríà ọlọ́run jẹ́ kó tó iléeṣẹ́ NTA náà kó máa gbèrò sí i àwọn àtàdé tó ọlọ́run kó fún aláàfíà kó máa tó ilé ẹnì kọ̀ọ̀kan wa subhana rabbika rabbal izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi ilal amam insha Allah wa salamu alaykum wa rahmatullahi wa barakatuh. Their ultra-modern mega station located at 85 Olukoko Street, Balogun Kuku Road, Ijebu Ode. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Islam ọ̀nà ọ̀la. Ètò yín ètò wa Islam ọ̀nà ọ̀la tó máa ń wáyé ní gbogbo àkókò àwẹ̀ túbọ̀dé o ní ilé iṣẹ́ NTA aláràgbà yìí dá Islam ọ̀nà ọ̀la. Ètò tó máa ń kọ́ni lọ́gbọ́n tó máa ń kọ́ni lóye ni ohun tó yẹ ká máa ṣe àti ohun tó yẹ ká máa ṣe nínú ẹ̀sìn Islam nínú ètò Islam ọ̀nà ọ̀la láti bá a pàdé Islam ọ̀nà ọ̀la. Abala ẹ̀bùn lórí ọ̀rọ̀ náà wà fún àwọn olùgbọ́ wa lójoojúmọ́ nínú ètò Islam ọ̀nà ọ̀la yìí náà ni ó látọwọ́ ustaasi wa bájìdín owó dùn ní bẹ̀rẹ̀ láti agogo 6 àárọ̀ títí wọ aago 7 àárọ̀ wákàtí kan gbáko ní o Islam ọ̀nà ọ̀la láti ṣe onígbàwọ́ ètò àbíṣe polówó ọjà ẹ lè pè sórí àwọn nọ́mbà wọ̀nyí 080 31 54 33 33 àbí 081 14 87 56 56 Islam ọ̀nà ọ̀la gbogbo wa ò ní pàdánù àlùjọ náà o. tó bá ń bọ̀ wá bí kò má wọlé tó bá wọlé tán bí kò má ṣe jáde lórí abá bí káyà Ramadan. ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé tó bá ń bọ̀ wá
wọlé tó bá ń bọ̀ wá bí kò má wọlé ó tún wọlé tán bí kò má jáde ní mọ́rí yaba abikaya Ramadan. ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé tó bá ń bọ̀ wá bí kò má wọlé ó tún wọlé tán bí kò má jáde ní mọ́rí yaba abikaya Ramadan. ibà ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé tó bá ń bọ̀ wá orí kó máa wọlé bó tu wọlé tán á dàbí kó má jáde ní mọ̀rí àbáríkà yàrá mọ́ bá. ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé tó bá ń bọ̀ wá bí kò má wọlé bó tún wọlé tán bí kò má jáde ní mọ̀rí àbáríkà yàrá mọ́ dá. ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé tó bá ń bọ̀ wá bí kò má wọlé tó tún wọlé tán bí kò má jáde ní mọ́rí àbábíkà yàrá mọ́jà. ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé tó bá ń bọ̀ wá bí kò má wọlé tó tún wọlé tán bí kò má jáde ní mọ́rí àbábíkà yàrá mọ́jà. ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé. tó bá ń bọ̀ wá bí kò má wọlé bó tún wọlé tán bí kò má jáde ní mọ̀ríyàbá bìkà yá Ramadan. ẹ bá ń palẹ̀ mọ́ fàlejò tó fẹ́ wọlé tó bá ń bọ̀ wá bí kò má wọlé bó tún wọlé tán. and his perseverance, and prayed that he would hand over peacefully and very successfully, which is in a matter of weeks. While prayers were offered for peace, unity, and prosperity of the nation, the faithful have been admonished to keep alive the virtues and values of Ramadan, even after the holy month, for eternal salvation. From the State House, Adamu Sambu, NTA News. Now, the holy month of Ramadan provides Muslim faithfuls an opportunity to intensify prayers and seek more knowledge of issues of worship to strengthen their understanding as guided by the Holy Book. Big players in the broadcast industry in Nigeria are also not left out of the groups, which provided platforms to promote conversations around faith by organizing an annual Ramadan lecture. Abdul Malik Hassan tells us more. I was always there. The first Ramadan lecture I attended was when I was working in the headquarters in Lagos on Nta Ijebu, and it was an annual event, and I attended. So when I was posted here to Kaduna, I and my then marketing manager, his name was Banji Sarumo, discussed and decided that it would be good to have a Ramadan lecture in Kaduna. This is the 17th year of what